ẹ̀yin èèyàn ọ̀rọ̀ bọ́ o bàbá wa ìṣọ̀kan oòduà làákàyè yín ò ní jọba o wọ́n fà á já kùtùkùtù wọ́n sọ ọ̀rọ̀ nínú fídíò yìí wọ́n sọ ọ̀rọ̀ làákàyè bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí mo ti máa ń gbọ́ fídíò wọn làákàyè ni wọ́n máa ń gbé kalẹ̀ yàtọ̀ sáwọn ọlọ́pọlọ ẹja tán kàn rẹ̀ rú orí wáyé torí tóbi ju ara lọ tí wọ́n kàn jókòó sórí ayélujára tán ṣáà máa sọ̀rọ̀ tán máa lọ síwájú tán máa padà sẹ́yìn àwọn onípíìsì sọnù bàbá wa Ládọjà èmi náà ò fọwọ́ sí o ẹ má parí ìjà o ọlétékété ni wọ́n o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa sọ nínú fídíò yìí èmi náà sì máa padà wá sọ̀rọ̀ o lórí àwọn nǹkan kan tí mo ti fẹ́ sọ o ara ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wà lára ọ̀rọ̀ tí bàbá yìí sọ elétékété ni Ọwọ́adé pẹ̀lú àwọn tí wọ́n jọ wà papọ̀ elétékété ni wọn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa Ìṣọ̀kan ọmọ ẹgbẹ́ Oòduà sọ. tó ní kí lòun sọ náà nǹkan tó òun sọ ni pé ẹnìkan jọ ẹnìkan lẹ́nu dáàmì ó ń padà sórí ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nígbà náà tó ń sọ pé ó dárúkọ bàbá wọ onírìṣà ó wà ń gbà yẹn ni pé Aláàfin wọn ò tí ì jẹ oyè Aláàfin gbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tòwé àti jẹ Aláàfin ni ó dẹ̀ jẹ́ kó yé wa pé tán bá jẹ Aláàfin tán àìgbà yẹn lọ̀rọ̀ máa tó sọ Aláàfin kì í ṣẹgbẹ́ Ọọ̀ni òrìṣà nítorí nígbà náà yẹn ó tún n tó sọ kí n tún yọ ẹgbẹ́ torí kó má rò pé akúrí làwọn tó ń gbọ́rọ̀ ó ní tí Ọọ̀ni bá wá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ àwọn máa fà á làwọn ṣẹ̀ máa fà á já ṣe báwọn ló ti fà tó ti já mọ́ lọ́wọ́ tó ti já mọ́ lẹ́sẹ̀ tí ò rí ibi tó máa yí sí. now òun wá ń sọ pé bàbá wa kábíyèsí Olúbàdàn ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà kábíyèsí ó wá ń sọ fún bàbá tí bàbá tó ní làákàyè tọpọlọ pé ó wá ń sọ fún bàbá yẹn pé ẹni tó ṣẹlẹ̀ yẹn bàbá ló yẹ kí bàbá ti ṣàtúnṣe ó yẹ kán ti pe kábíyèsí Akeem Ọwọ́adé kán ti sọ fún pé ọmọ mi ni mọ gbogbo nǹkan ni mo fi jù ẹ́ lọ ó yẹ ká ṣe Ọọ̀ni tó làmìlaka ju gbogbo àwọn tá à ń wù yìí lọ ṣé Ọọ̀ni tó bá perú Ọwọ́adé ṣé kò ní ta bàbá wa lábùkù tí bàbá Ládọjà bá pe Ọwọ́adé tó bá wí bẹ́ẹ̀ àmọ́ mọ̀ pé àbùkù òdìdí ló máa ti bẹ̀ jáde láì tí sọ̀rọ̀ gan attitude wọn ti ń ṣó àrífín sí bàbá yẹn. now ààrẹ Almoruf wa mọ̀ wípé èdè àgọ́ tó tún máa ń pè ẹni tó ọ̀kọ́ ńlé tó sọ pọ́n kọ́ òun ó ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa wo ó fẹ́ máa gbé bàbá yẹn lájàwò mọ́ra gbogbo ilẹ̀ Yorùbá òun tiẹ̀ wò òun rí pé ẹ̀yin nìkan lórí yín pé jù tí wọ́n tí bàbá Ládọjà fúnra wọn ò jẹ́ sọ tí kábíyèsí fúnra wọn ò jẹ́ sọ pé àláìláì ó fẹ́ fọgbọ́n romance bàbá yẹn mọ́ra òye gẹ́gẹ́ bí olóṣèlú tẹ̀ ti ṣe gómìnà rí tẹ̀ ti ṣe kinní kan rí ṣé wọn mọ̀ bẹ́ẹ̀ tí dídìrín ọmọ Ọ̀yọ́ kan báyìí jáde nígbà náà tí bàbá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dádé tó ń sọ pé bọ̀dá Ládọjà bọ̀dá àwọn kinní kan òun ti forí gbálẹ̀ rí balùwẹ̀ kí n má sọ pé bàbá oníbàbà òun ààrẹ Almoruf ṣe wa mọ̀ pé ibi tí bàbá lè gbé fóònù kan pé aṣáájú lẹ́ẹ̀kan tó gbọ́rọ̀ yẹn tẹ̀ níyanjú bàbá Ládọjà kábíyèsí ìmọ̀ràn tèmi gẹ́gẹ́ bí ọmọ ọba sí ẹ má jẹ́ kí òmùgọ̀gàn fi ọgbọ́n àgọ̀ kan gbé yín mọ́ra tí bàbá yẹn bá lè lo influence ẹ̀ paná wàhálà tó wà nílẹ̀ yìí Ọlọ́run ọba ń gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ á change topic wọn wọ́n sì ṣe rí ìjà àgbà tí ààrẹ Almoruf ń jà fún Aláàfin ó sì maintain stand ẹ̀ ẹ má jẹ́ ká tanra wa ó ń gbé àwọn èèyàn ṣépè ó ń fa àwọn èèyàn ṣépè ó ń fa àwọn èèyàn rèé pé gbogbo ẹni tó bá sọ pé k'Aláàfin kó má gbádùn ipò ẹ̀ tó ibi tó gbé tó bá tọmọ tiẹ̀ náà bá ti dókè ṣé kò mọ̀ pé èpè yẹn òun ló máa jà ta ló kó Aláàfin sí wàhálà òun ni number one òun gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí pátápátá ààrẹ Almoruf ló dálẹ̀ tí ò bá dún gbólóhùn yẹn gbà yẹn wàhálà yẹn ò ní sílẹ̀ náà ṣé irú iyì tán fún bàbá wa onírìṣà nígbà tán lọ síbi ọjọ́ ìbí bàbá wa Adéyẹmí kẹta nígbà náà ṣé irú iyì yẹn náà fún bàbá yẹn nígbà tán lọ síbi ìwúyè ṣe rí ẹ kọ́kọ́ sá fún ẹ̀dá tó bá lè hùwà bàjẹ́ tó tún wá ń pe àdàbí ṣé Mọ̀rúfù mọ náà ń pè ládàbí ni
èmi Àrẹ̀mọ Adékúnlé Adégoróyè Tablatif mi ò àwọn kan ló máa ń sọ pé tóun bá ṣe program tó òun máa ní kó dá Olúgbòhùn jọ fún wọn tó bá dá Olúgbòhùn jọ fún èmi á jẹ́ pé ìyẹ́ ò nẹni tó ń bá wí ni o wọn á dẹ̀ tọ́mù kan bá sọ pé òun ò lóní bá wí ìta bá wí tó bá padà délé á lọ jíṣẹ́ fún àwọn tó bí ọgbọ́n á lè tètè dénú ẹ̀. àwọn kan ti ẹ̀ sọ pé bóyá kí ọba adé kí wọ́n má ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú àwọn olùkọ́. Kò ṣeé ṣe o kò ṣeé ṣe ṣé mọ̀ pé àwọn kan wà wọ́n dàbí àwọ̀tẹ́lẹ̀ téèyàn bá máa bọ́ṣọ sí tó bá máa bọ́ṣọ o lè bọ́ pàǹtì láti orí ìṣòkòtò tó wọ̀ o máa kọ́kọ́ bọ́ ṣòkòtò ni. nǹkan mẹ́ta làwọn èèyàn tí mo ti study nípa Ààrẹ Almoruf dáadáa ó ní àrékérekè ó wà kọ́lé and craft tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá fi òye sí dáadáa n tó ń try láti achieve òun ni ọ̀rọ̀ Ọ̀yọ́ tún jí l'Amẹ́ríkà ọ̀rọ̀ Ọ̀yọ́ tún jí tí baba Lukman Arófálè wọ́n dẹ́mi ẹ̀ légbodò sí ńgbà náà èèmù títí ẹ̀ ní ẹ̀ pé kó máa lọ lead wọn bẹ̀ láti lè achieve ẹ̀ ni wípé kó fún Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní support òun ń pariwo pé wọ́n ti ọ̀rọ̀ òṣèlú nǹkan tí ò yé mi fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ ń sìn agbára wo ló gbé kábíyèsí Ọ̀wọ̀ Adédépò òṣèlú nígbà tó ṣé gbogbo Ọ̀yọ́ ló péjọpọ̀ náà ṣe orò fún rárá orò òṣèlú náà ṣe fún ọ́fíìsì gómìnà náà ti gbé sátífíkélé lọ́wọ́ ọ́fíìsì gómìnà náà ti fún lọ́pàá àṣẹ ṣé wọ́n ṣerú ẹ̀ rí níjọ́ òwúyè tó bàbá jáde ní pèbí náà máa ń gbé ọ̀pá àṣẹ náà máa fún sátífíkèètì tí gbogbo òbí tẹ̀ máa wà lórí ìjókòó ṣé gbádéwọ̀lú ni ká pè é ni torí kò yé mi gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tó ń sọ pé gbogbo àwọn bàbá àgọ́jà kínní kan tó fi jọba yẹn ọba olóṣèlú ni wọ́n ọba kí wà ní Aláàfin tó wà ń bẹ̀ sí gbogbo wa lámọ̀ gbà tí wọ́n mú bàbá wọ onírìṣà tó ń sọ pé àsìkò ọba tó wọ́n dẹ̀ ṣe wọ́n ṣe gbogbo necessary traditional right ó dẹ̀ gbadé gómìnà wa gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ wọ́n fún certificate lójú gbogbo ìlú kì í ṣe pé ọ́fíìsì iléeṣẹ́ ìjọba ní Ọ̀ṣun state kọ́ so kí la wá ń sọ ẹni tá a kọ́ ó ti yàtọ̀ sí ẹni tá a kọ́ náà so Ààrẹ Almoruf ò ní dáadáa tàbí ire kan tó ń ṣe fún Ọ̀yọ́ ó kàn máa fẹnu kó bá wọn sí ni and kinní kan tó yẹ kó yé wọn lénìí Bísí Ọ̀nàbánjọ pẹ̀lú bàbá wa Àwùjalẹ̀ Síkírù Adétọ̀nà wàhálà kan fà títí tí Bísí Ọ̀nàbánjọ sọ fún bàbá Adétọ̀nà pé kó lọ rọ́kúnlé tí ìjọba ológun ò bá gba ìjọba ní 1980 lásìkò yẹn ni lọ́fẹ̀ẹ́ lófò wọ́n máa yọ Àwùjalẹ̀ lórí ìtẹ́ngbà náà